ká wáyé kò sọ̀rọ̀ ń bẹ̀ ibi ọ̀rọ̀ wà sí ni pé kí la wá sí láyé níjọ́ tí bàbá wa ìmáàmù Málìkì tó kú Mọ̀lánà Zaki Adam wọ́n wá wálé wọ́n ṣe wá sí bàbá wa ń sọ yí pé nàìjíríà ànàmùdí wáhìdì bàdà wáhìdì wà máa kọ́dí máa dán kọ́dí fa àtàfilẹ̀ àrídì yóò ṣàdùn wà máa kọ́dí máa dán kọ́dí fa àtàfilẹ̀ àrídì yóò ṣàdùn. ẹgbẹ́ àti kéwù di tàwọn ọmọ kéwù là ń fohùn ní gbé bàbá ṣe Ádámù ohun tí wọ́n kọ́ ni wọ́n ní nàìjíríà ànàmùdí wáhìdì bàdà wáhìdì wà máa kọ́dí máa dán kọ́dí fa àtàfilẹ̀ àrídì yóò ṣàdùn. nàìjíríà ànàmùdí wáhìdì bàdà wáhìdì wà máa kọ́dí máa dán kọ́dí fa àtàfilẹ̀ àrídì yóò ṣàdùn. kọ́dí máa dán kọ́dí fa àtàfilẹ̀ àrídì yóò ṣàdùn. Bọ̀lá sí Ádámù ń sọ bẹ́ẹ̀ ǹjẹ́ ọ̀nà pé ọkọ̀ kan la dé. wà lámúdí wáyìdá bàdà wáyìdá. ọkọ̀ kan náà la sì lọ. kò sọ̀rọ̀ nù yí pé ẹ̀dá wáyé ibi ọ̀rọ̀ wà gan ni pé kí lọ wá ṣe láyé. bàbá tí ọlọ́dọ̀ ọlọ́run báyìí bàbá ti lọ. àmọ́ tínú wa dùn fún lórí bàbá ni pé lẹ́yìn pé àfa làwọn tó bí wọn àfa làwọn náà àwọn ọ̀ràn kan máa ń bẹ lọ́rùn èèyàn àwọn ti san gbèsè ẹ̀ fún o tó kú. a ní primary level ó sì wá kù secondary kó tó wá kù university ọ̀nà mẹ́ta á pín sí. sọ pé kò possible fún ọmọ tó wà ní yunifásitì kọ́ ọmọ wa sọ yìí pé abidi àbí wọn máa ń kọ́ yìí ń bẹ ọmọ tó bá wà ní nursery school làákọ́ òun là máa ń kọ́ lè yìí wọ́n kọ́ àwọn kankan lé wa lẹ́nu nínú tíra yìí pé bàbá ti kú Nàkírù àti Mùnkárì wọ́n wà á dé wọ́n máa béèrè pé má rọ̀ búkà. ọmọ nàbí yóò ká. sọ pé òpònú ni ọ́ gbogbo ọjọ́ tó lò láyé wọ́n tún máa bí ọ pé má rọ̀ búkà. wọ́n máa kébù látúkà. wọ́n tún máa bìyàn léèrè. má rọ̀ búkà. ibi ta lọ́lọ́run rẹ. wọ́n máa nàbí yóò ká. ta la nábì rẹ. wọ́n máa kébù látúkà. níbo ni mo dájú kọ rẹ. wọ́n máa ṣìfàwùkà. wọ́n máa ìkìwánùkà. má dìínú kà kí lẹ́sìn rẹ àwọn làwọn ọmọ ẹ̀yà rẹ bọ́ ọ bá jẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin mùsùlùmí lásán tọ́já kírun pẹ̀lú àṣẹ súfì bọ́ ọ bá já kírun lásán tọ́ ọ bá ti jẹ́ súfì wọ́n bí ọ o ìbéèrè wọ́n bí ọ primary level lọ́rọ̀ rẹ. má rọ̀bùkà wàjà olùmùkárù wà nàkírò wàsífù má bẹ̀yìnà lẹ́wàrà ṣẹ̀hìrò alikọ́bùrù bá dàlímà ó ti lélẹ̀ sani wà tàrí kùlẹ̀ màkàrí fani. فيه يكون الفقس عن إيماني لترجع الروح إلى الجنان بكيميز المؤمن صدوق منه منافق إذ كان قبل لم يبن ستوالى الناس بعد الدفن تدير للبدن وجاء المنكر والنكير وصفوا ما بين الورى شهير. wọ́n á béèrè kò sẹ́nu wọn ò ní béèrè lọ́wọ́ ẹ̀
àmọ́ tó bá mú ọ tó jẹ́ alùtọ̀ríkà tó bá fi mú ọ tó rí súfì gidi jẹ́ ìwọ ti dáhùn béèrè rẹ kó o tó kú. Allah. ibi tí mo ń lọ nu ibi à ń bọ̀ nípa pé lẹ́yìn pé bàbá wa yìí jẹ́ àáfàá fúnra wọn wọ́n jọmọ àáfàá wọ́n jẹ́ mùsùlùmí àwọn gangan fúnra wọn sẹ́ wọ́n ti ṣiṣẹ́ ara wọn kalẹ̀ wọ́n tó lọ́dọ̀ Ọlọ́run wọ́n ti parí ẹ̀ wọ́n ti parí iṣẹ́ wọn lọ́jọ́ Al-Qur'an sọ pé mọ́ni amílà sọ́ọ̀lì min taqarin aw unsa. Huwa mu'minun falanuhyiyannahu hayatan tayyibatan wa lanajziyannahu ajrahum biahsani ma kanu ya'malun. amílà sọ́ọ̀lì hàn. من عمل صالحا من ذكر أو أنثى. Ọlọ́run lè yóò wù ọ́ jẹ́ nínú yín min taqarin عمل صالحا aw unsa. أنكم الله. Ọlọ́run ní ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni amílà sọ́ọ̀lìhà ọkàn wa gbé wá fún wa pé amílà sọ́ọ̀lìhà iṣẹ́ wo ni iṣẹ́ tó ní á ṣe mọ́ pàdé àwọn kan jọ níyì àwọn jọ ń fọ ọ̀rọ̀ díẹ̀ ń fọ ọ̀rọ̀ tọ̀ríkà ẹni béèrè àwọn ní béèrè tẹ́bi ẹ̀yin náà ní béèrè tẹ́bi wa ìbéèrè tiwa tá a fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ́lẹ̀ rí nǹkan kan bí ọ̀nà wa tá a ń rìn yìí yójúmọ́ lẹ̀ ń ké fatia ẹ̀ sì lè yọ ọ́ kó bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ pé alhamdulilayi rabbil alamin arahman rahim maliki yomidi ìdìnnà. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. ẹ wà lórí irun o tún kọ́ lọ́n fọ́nà mọ́ ọ̀nà bó. bóyá náà jọba. ẹ ṣe bẹ́ẹ̀ rí irun lọ wà ó sì tún béèrè pé اهدنا الصراط المستقيم. ayé na tọ́rí ọ̀nà kù náà nù. ọ̀nà kù náà nù tó bá tún wọ́n pé ihdina siratal mustaqim tó wà lórí irun ọ gbọ́dọ̀ délé bàbá rẹ kó máa béèrè pé lákùnbó lé bàbá mi tó o sì wà ẹ́ sọ ọ̀nà kù náà nìyẹn so ó fi hàn ní pé ẹni ọlọ́run bá ti wá ṣe ní mùrídìí Ṣéhù Tìjání Allah ta'ala anhu. ibi tí ń lọ lórí bàbá wa nu bùkátà tiẹ̀ ti bí yá ọba tí mi lè jẹ́ mùrídìí Ṣéhù Ahmadu Tìjání ìwọ ti kú òun ẹni wọ́n sẹ̀ máa béèrè lọ́wọ́ rẹ̀ pé má rọ̀ búkà. wàmà kìbọ̀lákà wàmà ṣùfàwùkà wàmà ìkẹwàánùkà. ọmọ pé nǹkan mi ń bẹ tí wọ́n kọ kalẹ̀ torí àwa tí a ti dèèyàn yọmọ akábùkù báwọn tó dèèyàn. bàbá wa Sheikh Mutaru rahimahullah àfàgbà àfàsàrìkòtò wọ́n ń gbà bàbá ń bẹ láyé àfàmù wa ń sọ pé àbùkújọ́ kan tó lọ́ọ́ fi kàn wáyé náà tó wípé àbùkù àwọn èèyàn máa ń bi bàbá léèrè pé kí lábùkù àwọn olóhùn Mutaru wọ́n wá lóhùn kú wọn awé wọn àgbé wọn nu yẹ̀pẹ̀ àbùkù òun náà tó àbùkù ní ẹ̀hán ni ó kú ẹ̀wé ẹ̀sọ́ sínú kòtò àbùkújọ́ kan òun náà wá tó bẹ́ẹ̀ làwọn èèyàn ń bẹ nínú èèyàn bàbá pé bí wọ́n ṣe ẹ̀dá kù bí wọ́n ṣe kọ́ kalẹ̀ yìí wọ́n máa bìyànjú mọ́rọ̀ bùkà tí wọ́n bìrọ̀ àti arábìnrin náà mọ́rọ̀ bùkà. bàbá kan wá yóò wá lọ bá adúrú sẹ́tà ilé ìhùn ṣe láyé mọ́ńkàrà àti nàkírù kọ́ máa sọ pé mọ́rọ̀ bùkà. tani abiru bàbá àti kàmáìlì yà máa wá lọ bá pé mọ́rọ̀ bùkà. èyí ojú yẹn lọ lọ́ọ̀fù máa wá mọ̀ pé bẹ́ẹ̀ ọ̀bá dẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ kó tó kún ó bí i. tí a bá ti ní pé òyòpònú kú ni wọ́n bí ọ léèrè. àmọ́ tọ́lọ̀ bá ti sàánù rẹ tó ọba ti páàsì wọ́n á ṣe béèrè rẹ ọmọ tó páàsì ọmọ tó fèlì ní ọmọ àròjọ wàláì mo ṣèdánwò ni ọ̀ páàsì ni. tó ọba ti páàsì sátífíkẹ́tì rẹ lọ́nà tí àwọn pẹ̀lẹ́ ẹ̀lẹ́lẹ́jọ́ nígbà bá ti ń birú àwọn bàbá wa sí àmọ̀sá ìlérí pé má rọ̀ búkà Ṣéhù Tìjání òní ana rabu. wàmá dìnnúkà ṣé Ibrahim ò ní ẹ̀hẹ́n wàmá kìbìlátìkà ànábì ò ní kíni tó tún kẹ́ ń bẹ̀. wà á kìsù wìrìdá ṣẹ́yìí wà á kìsù wìrìdá ṣẹ́yìí fáṣà bí jannati màálé àbáwá ẹni wàlé
والبنين وزوجة مع الأبوين والبنين وزوجة. Sheikh Ahmed Tijani الله تعالى kò sí wàlí Ọlọ́run أبي tó العباس sìn Ọlọ́run títí tó bá sìn tó bá sìn dé àsìkò kan Ọlọ́run ó fún un láyè pé sọ̀ǹtọ̀ fẹ́ kò sí wàlí Ọlọ́run kò sí olùsìn Ọlọ́run náà màkàmà rẹ̀ ó débẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pé ó dáa sọ̀ǹtọ̀ fẹ́. asali tuta ma tẹ̀rí dọ́gba sàkà tọ́wúná. béèrè ntọ́ fẹ́ má béèrè ntọ́ bá fẹ́. sali tuta ma tẹ̀rí da. gbogbo àwọn àlẹ́ Ọlọ́run wọn béèrè ṣé Abdulkadir béèrè. díẹ̀ lì ka dasa la o Ọlọ́run sira. sì yọ̀ọ̀da fún Junaid sọ́ọ́lì kí n bọ̀ kẹsẹ̀ Tijani pé kí n wọ́ fẹ́ ṣé Tijani kí ni wọ́n sọ pé mo fẹ́. Ànábì tún ni wọ́n ní o béèrè ó ní kí n pé mo fẹ́ ń bọ̀ yàtọ̀ bàbá ní tí mo fẹ́ ni kúmàtí. Allah. nítorí tí mo fẹ́ tí wọ́n náà wí lè náà wí àwọn mùrídì mi kí lọ wá fẹ́ pẹ̀lú wọn ǹfẹ́ wọn pọ̀ ká kú wọn mọ̀ mà nira kú Sakratul Maut kọ́wákùn. wọ́n gbọ́dọ̀ ṣe ṣirò. ọ̀gá àṣíráàjì tí wọ́n ń wí tiẹ̀ fẹ́ wọn mọ bí ọ wà dépò pé wọ́n tiẹ̀ wá gùn wọ́n mọ̀ mà nà bẹ̀ wọ́n kẹ́ ń bọ́ lọ́wọ́ fún wọn máa lọ àlìjánnà tààrà. tí n tó fẹ́ náà nu oní tó ń fẹ́ nu Ànábì ní àti fún ọ ní tó béèrè ni. muriduka muridi. ó ní gbogbo tó bá ti dọ́mọ kéwù rẹ ti dọ́mọ kéwù. wọ́n sì habuka asihabi. gbogbo tí bá ń jẹ́ sàábè rẹ ó ti di sàábè mi Ànábì. watalami zuka talami si. gbogbo tí o bá jẹ́ máa jẹ́ mùrídì rẹ ni mùrídì tèmi náà ni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti di tèmi látòní lọ mọ yọ̀ọ̀dá fún ọ ṣé òní sì máa wí wọ́n ní máa wó ní fa us. wàá wíìrì dá ṣẹ́gi fàáṣà bí jánàtì. bọ́wọ́ wíìrì di ṣéwù tó o bá ti gbà fàáṣà. bí jánàtì. ẹni tí o ti gbà náà ló ti dọ́mọ àlìjánnà. mali abawe ni wali banina wa zawjati mali abawe wali banina wa zawjati. àti wọ́ nìkan tó wá kọ́ o ìwọ gbà àwọn òbí ẹ̀ méjèèjì àwọn ọmọ rẹ ìyàwó rẹ wọ́n ti dọ́mọ àlìjánnà. dákun látara tiẹ̀ nìkan. wá dúró oríire tí bàbá wa yìí ṣe èyí tá a fi dúpẹ́ fọlọ́run nìyẹn yìí pé bàbá yìí ṣẹ́ káwọn tó lọ́dọ̀ ọlọ́run òun ti rẹ́sì fọ̀ ó ti wà nínú mọ́ní àmìlà sọ́ọ̀lì ó ti rí sẹ́sẹ́ ó ti dájọ́ tí fi wá ń jẹ́ múmin àdéhùn ọlọ́run tó wá ṣe pé ní sẹ́kàrà òun sàn báwa múmin. ولنجزينه أجرهم بأحسن ما كانوا يعملون. حياة طيبة. حياة طيبة. àdéhùn ọlọ́run nìyẹn ọlọ́run tí wọ́n bá ń bẹ láyé wọ́n ó lo ìgbésí ayé tó dáa hayata tayyiba ọlọ́run níbi wọn bá wá kú tán. ولنجزينه أجرهم بأحسن ما كانوا يعملون. ọlọ́run ní àtún wa dúpẹ́ fún wọn a máa dúpẹ́ a dúpẹ́ fún wọn yìí pé ẹ mà ṣe ń wá o irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni bàbá tó lọ yìí kódà kéèyàn ó kú káyọ̀ máa béèrè pé ta ló kú. èèyàn ló máa fa tọ̀hún dè malẹ̀ pé bani dùnìyà ìsà málìmárì wàlá wàgàbà nàásù wàbùdàrọ̀ṣà tùrọ̀bà tàṣàlà àǹfààdọ̀ ilé ìhùnàṣù wàkàìrù nàásì máa ń tàkàlì jàwábà. wàkàìrù nàásì máa tàrà.
akramakumullah. ọ ti kó bẹ́ẹ̀ mí náà kó bẹ́ẹ̀ níjẹ́ o ti wà láyé wọ́n ti ń ṣírò ayé ẹ̀. bani dunya. tọ́ba ti wá bá tó ti di gẹ̀ẹ́ ipe tọ́ ọ̀sọ̀kalẹ̀ lónìí. bani dunya idha malimari wala. wọ́n á gbé dé sàárè tó ńgbà wọn bá gbé débẹ̀ tán wọn ní káfà ní ẹsẹ̀ kínní kan wọ́n wá gbé sínú kòtò. وقبلنا وابترشا ترابا. wọ́n bu yẹ̀pẹ̀ lé lérí ogun káyọ̀ ọmọ ní à ń lọlé náà nù á. تساءل ọwọ́ adigun àyàn máa bira wọn léèrè yìí pé. عن فضائل الناس. ẹ dákun bí wọ́n ti máa béèrè ń jẹ àrùn kọ́hún. ẹ pé àlẹ́ ni ó kú. تساءل kí ló ṣẹlẹ̀. عن فضائله الناس. báwo lẹni yìí ṣe jẹ́ ẹni wọn ló kú yẹn báwo ló ṣe jẹ́. عن فضائله الناس. وخير الناس من ترك الجواب. خير الناس من ترك الجواب. ọlọ́run ti fi lóore nú èèyàn náà lẹ́ni tí ó ti fèsì ilẹ̀ kó tó lọ. man taraka al-jawab. irú bàbá tó lọ yá àwọn ti kọjá ẹni tá a sì máa bèrè ta ló kú. iṣẹ́ tí wọ́n ṣe láyé ọ̀rọ̀ ní sọ. ọlọ́run mọ́sá yà á fi wọn. Ọlọ́run yà fi wọn. ọlọ́run yà á fi wọn. Ọlọ́run yà fi wọn. ọlọ́run yà á fi wọn. Ọlọ́run yà fi wọn. a wà panupọ̀. Wọ́n lè panupọ̀. a ṣe ọ̀gá fìdáwù. A ṣe ọ̀gá fìdáwù. gbogbo nǹkan ní lọ́gàá. Gbogbo nǹkan ní lọ́gàá. jimá ni wọ́n pè lọ́bọ ọjọ́. Jímọ̀ ni wọ́n pè ní ọba ọjọ́. ramadana ni wọ́n pè lọ́bọ oṣù. Rọ̀mùdán ni wọ́n pè lọ́ba oṣù. ọ̀gá fìdáwù. Ọ̀gá fìdáwù. salatul fati. Salatul Fatini. ala. مكفرة الجرائم وعظمها نفوها صلاة المريضة. وعصمها نفوها صلاة الفريضة. ó ní dùnmù. على مكفرة الجرائم. ó ní dunima. nǹkan tí máa ń kó ẹ̀ṣẹ̀ bí ìgbà tí dọ̀tí wà lásọ rẹ tó wá fi mintí kẹ́ ń pè é àbí jíìkì tó bú sí tó wá là tó là hàn. ó ní dunima nǹkan tó wá pé kò sí bẹ́sẹ̀ náà ṣe lè tó ẹ̀kan ní òkò lẹ̀. وعصمها نفوها. èyí tó a bá máa ń bẹ̀ kìí ṣe yọ ọ̀kan o. ìsìkì fáró àṣẹ bẹ́ẹ̀. ìlà Kùránì àṣẹ bẹ́ẹ̀. la ilaha illallah àṣẹ bẹ́ẹ̀. dàlélù kíkà ṣe bẹ́ẹ̀ ó tún láwọn nǹkan míì táwọn ẹni ọlọ́run tí wọ́n tún fi tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ bí ẹni bá máa ṣàtàrù bí ìmọ̀ ọmọ alólógere ni àbọ̀ màjìtú ẹ̀ èyí ọba èmi rò pé wọ́n ti kán mọ́ sí kalẹ̀ ni èyí ọba mo rò pé wọ́n ti kán mọ́ sí kalẹ̀ ni. ó rí i pé àwọn àfa wọ́n ní tí a bá kọ́ kalẹ̀ pé astagfirullaha wọ́n ní oko rẹ̀ sí yọnu nù. àwọn nǹkan kan ló kó bá ń bẹ̀ ń bí ìgbà ń ó di ìyàwó tá a borí fúnnu tá a rojú ẹ̀. ní tó kó bá ń bẹ̀ òun ni gàyín àti faf ní ọjọ́ màsírí astagfirullaha tó o bá wá ń wí wá mílíọ̀nù rẹ̀ tó o bá ti mọ tí wọ́n ń wí ń bẹ̀ kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe. iṣẹ́ tí ń bẹ́ẹ̀ tó bá ti yọ gàyín àti fáàkó ìṣúrú ní. Ya Allah. ní ti ń bẹ́ẹ̀ nù. tó sàtàrù òun lọ̀gá ìsìgìfàrù. tó àwọn oníṣọ́rí fún wọn sára fẹ́ nu. tó bá ti wá dẹ̀ báàní àwọn tó wá mọ̀ géèrè rẹ̀. àwọn sàálì tùmọ́níà. ẹ pé sàtàrù kan alábẹ́ kékeré sọ àpélẹ̀ yìí àṣírí ńgbà tá à ń ṣe wàhálà ní ọlọ́mọkéwúká ọ̀tọ̀ ní kátó alábẹ́ ọ̀tọ̀ lèyí tí ò lábẹ́ gbogbo ẹ̀ pátápátá ọmọ kéwù náà ní í ṣe wàhálà rẹ̀ wàhálà alábẹ́ kékeré ọ̀kan alábẹ́ ńlá bẹ́ẹ̀ náà làṣírí rí lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run iṣẹ́ tí wọ́n fi ọwọ́ lóṣù kan èyí tí wọ́n fi ọwọ́ lóṣù méjì èyí tí wọ́n jí ọṣù lọ́dún kan wọ́n mọ̀nà tí wọ́n lè gbà ń ṣẹ́jú kan tí wọ́n ti parí ẹ̀. àwọn bàbá kan ọlọ́run yá fíẹ̀ bàbá náà máa mu sìgá pípọ̀ èmi àti máa bẹ àgbàlagbà léèrè pé àkàbàkà làwọn ní sìgá ọ̀dà
ó nígbà ṣe é sì kì fárù títí tá a ti wá rí i pé a ti mọ́ tábà ìtumọ̀ jù àlùkìyámọ̀ ló kù. wàdúmù mukafirati lijaraimi wàásùmù ànáfù àsàlátàlì faridọ̀tì. ó ní tún ní máa bẹ́ẹ̀ ọ̀nà pọ̀ téèyàn máa fi wá ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní wàásùmù ànáfù àsàlátàlì faridọ̀tì. ó lè táǹfààní ẹ̀ wá pọ̀ jù táǹfààní ẹ̀ pọ̀ jù náfàn sàlátù farida ó dá sàlátù tí ò lẹ́gbẹ̀ẹ́ ni bọ́ ọba ẹ ké ẹyọ ọ̀ka péré fòkù rẹ òun nìkan ò lè jẹ́ tán yóò tún bóyá jẹ sàlátù fàtìmù náà lápánukọ̀ ké bá a bá ké mẹ́rin náà ti tó ó tó bí ọlọ́run ọba ti ṣàánú yàn lèyàn jòkó látàárọ̀ dálẹ́ bí ọba ti yàdọ̀ rẹ bí ọba ti yàdọ̀ rẹ òun náà ráyè mọ́ bẹ́ẹ̀ni tí gbogbo iye àrà tó pa kó tó fẹ́ yàwó rẹ̀ ń jọ́ tó wà lọ́lé wọn ó lè para bẹ̀ mọ́ jó ti wọlé. ẹ̀yin tó bọ́rọ̀ ọlọ́run náà ẹ̀yin ò lè para. ó ti parí. ẹ dákun mẹ́rin sàlátù bá. jésù láti lè bá ti mẹ́rin. lẹ́pàpọ̀ láti yàrá mọ̀sálẹ̀ àlà sayyidina muhammadu bàtì lima kólékọ́lá. اللهم صل على سيدنا ودلفات الماء سبق ناصر الأكبر ولا دين صراطك المستقيم وعلى اللهم صل على اللهم صل على سيدنا محمد الفاتح الماء سر الأكبر ولا دين صراطك المستقيم وعلى Ibrahim. ọlá yìí pé ọmọ ṣé Ibrahim náà ni bàbá tọ́lọ̀ yìí. ọlá yìí pé ọmọ ṣé Ibrahim ni bàbá tọ́lọ̀ yìí. torí fẹ́ẹ́dọ̀ ni wọ́n. torí fẹ́ẹ́dọ̀ ni wọ́n. a wá ka istigasa délẹ̀. a ka istigasa délẹ̀. délẹ̀. láì ní dín kankan kún bẹ́ẹ̀. láì ní dín kankan kún bẹ́ẹ̀. ọlọ́run wọlé ṣé Ibrahim wájú ọlọ́run. ọlọ́run wọlé ṣé Ibrahim wájú ọlọ́run. kọ́lá gbogbo tí ń jẹ́ àwọn wàlí ọlọ́run. wọlé gbogbo tí ń jẹ́ àwọn wàlí ọlọ́run. kọ́lọ́n foríjì bàbá. ọlọ́run foríjì bàbá. ọlá àwọn ẹni ọlọ́run. ọlọ́run ẹni ọlọ́run. ọlá àwọn ẹni ọlọ́run. ọlọ́run ẹni ọlọ́run. yà sẹ̀kẹ́ Ibrahim afẹ́ dọ́ọ̀dẹ́. lílé wàrà ní lílé bífẹ́ ìdè káwá dọ̀mánà tí wà fìrà mí dó fẹ́ ìdè ká. قدر ما جاءكم لا أماني من بيوتك قديرا لكنني أسددت أبك سيدي بابياس والمكسود تكدر يا رئيسي أنت إن لفي دقيقة للكون لولاك بيد ما درس لأسرار الحقيقة جملة كنت لرؤيا كائنات أبولي وراسير التي يسير في ليلة براء مفاد سيروا بين الورى بل بعد بيد لليانم فيود تجلى بالبوادي وفي القراش في مريض ذات قلبي بجاذبتي أنت طبيب مريض قلبي لا مرا نور بدون حقيقة مقدار جمعا ومثله فلا أصل من ليل أسرق إلى المرتد قد فزت سرا فات كل الأميرة أفراد تفيد سورة بمفرد سيرو بسيره سيرو كبلا ورا سيرو نبوة والولاية إنما سيرو لكتام ركاء لا يرى فيد لكمال الاتجاه يا أحمد بفتاه أبواب لديك للورى الله أكبر بها جواز فضائل من فضل أحمد جسد كل بلا وبك سكيفة دومنا سيدي ما بين ونون
amúrí jàrá alẹ́ amúdúlé láyé àdáná bẹ̀rẹ̀ èdè ìbára àmà ìnulẹ̀ ní mi xẹ́rì lè wàrà. ilé àjàdí wà mọ́ra àdàdí wà mọ́ lábì yàgò sọ́ra ọ̀ṣẹ́ àná gàwùsù lè wàrà. ilé àjàdí wà mọ́ra dàtí wà mú dáná bí yàgò sọ́ra ọ̀ṣẹ́ àná gàwùsù lè wàrà. kọ́lẹ́lẹ́ mọ́rí rẹ̀ xaatìmí wà mọ́rí rẹ̀ wàlẹ̀ alifẹ̀ olùfẹ́mi sọláti mọ́rí dọ̀tí alárọ̀sọ́lẹ̀ jẹ́mílà fọ́sẹ̀lẹ̀ fàbọ̀lẹ̀kẹ̀ jẹ́mí àkóso rìnnà yàgá ọ̀sánà yà ṣẹ́gun. Ibrahim yà fẹ́ ìtọ́lì wàrà fàbọ̀lẹ̀kẹ̀ jẹ́mí àkóso. gàwùsànà yà Sheikh Ibrahim yà fẹ́ ìtọ́lì wàrà. wàbí fẹ́ disikiri yẹsi koro nàbí ilé wàrà lẹ́yìnlá nàárọ̀ mi. jẹ́mí alasara isikana amsatuni dawari kazari ba ilimadi anati bari fida wakisef ijaba bẹ́ẹ̀nà o àni àìní ìjàrá yàrá kan ìmá fi dàhìrà. وكشف إجابا بين وانيين جهرا يرى كان دائما في دائرة واسد كرامة شيخنا وإمامنا برهام نور الله في كل القرى واسد كرامة شيخنا وإمامنا برهام نور الله في كل القرى واسد كرامة شيخنا وإمامنا مسكين نور الله في كل القرى واسد كرامة شيخنا وإمامنا مسكين نوري للقرى واسد كرامة شيخنا وإمامنا سليمان نور في كل القرى واسد كرامة شيخنا وإمامنا سليمان نور في كل القرى الله يا رب الكمالات إلى لكم يا باري لي وراء أنت العليم بأمرنا يا ساسنا يا قاضي الحاجات كل قادر إنا عبيدك ربنا لنا المنجمها فلا ودانا ياتيك الكرى أنت القدير على قضاء مرادنا أجل قضاء مرادنا يا ساتر بأكي قوزل أسر عين لمصطفى سليمان نصير الله يا فيدلي ورا وبجاي كنسل أولياء سيدنا صديق نور في على سرى وبجاي عين لعين فرد زمانه برهام كنز الله فيدلي ورا وبسير سندنا عليه سكرجي أول مقامات الهلال ممترى وبسير غير ملاسنا أول هلال عين أقل ميرا وبجايز النجوى عليه تماسني كل المسايا في كلام موت كنز المعارف شيخنا الأراسم خير الألفة سيدي أقوال كرة وبكتبنا المكتوب زكي أحمد أصل لفيود كل أنور له ثم صلاة على نبي المصطفى ما دام ذكر الله يتلى على سرى ثم صلاة على نبي المصطفى ما دام ذكر الله يتلى على سرى واسد كرامة غوثنا وجمالنا مولاي نور في كل القرى واسد كرامة غوثنا وجمالنا مولاي نور في كل القرى لا إله إلا الله أنا أريد لا إله إلا الله 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 لا إله ألا لا إله إلا الله لا إله إلا الله لا ألا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
لا لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 ولا إله إلا الله ولا إله إلا الله سيدنا رسول الله سلام الله على من صلى على سيدنا محمد الفاتح لما وقل لك ولا آتي لما تبقى نازل لك ملاك ولا دلاس رأس مسكي وعلى علي أكرم دار العزيز سبحان ربك رب العزة ما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم اجعل صواب ما قرأناه آمين ونور ما تلوناه آمين هادية ورحمة ومغفرة ورضوان من عندك àti ìyọ́nú látọ̀dọ̀ rẹ إلى Ọlọ́run روح عبدك ابن عبدك ó máa bá ẹrú rẹ ọmọ ẹrú rẹ الشيخ bàbá wa ni صهيب أبو بكر ẹ̀dá Ọlọ́run مساء àṣẹ Abubakar Shuaib Amasa اللهم Ọlọ́run sàmúlá اجعل láti في أمامه نورا ìmọ́lẹ̀ Ọlọ́run kó máa bẹ níwájú wọn واجعل في وراه نورا ìmọ́lẹ̀ Ọlọ́run kó máa bẹ lẹ́yìn وفي wọn يمينه نورا ọ̀tún wọn jẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run máa bẹ bẹ́ẹ̀ òsì wọn jẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run máa وفي bẹ bẹ́ẹ̀ فوقه نورا òkè wọn ìmọ́lẹ̀ Ọlọ́run تحته ni نورا ìsàlẹ̀ wọn jẹ́ máa bẹ pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run واجعله من الذين لا خوف عليهم ولم Ọlọ́run يحزنون má yọwọ́ kó nú àwọn ẹni tó ń bẹ nínú kọ̀fọ̀kànbalẹ̀ lọ́dọ̀ rẹ في Ọlọ́run مكياد صدق عند àga àfọkànbalẹ̀ ملك tó máa ń fún àwọn ẹni مقتدر Ọlọ́run ọlọ́mọsá yọ̀dẹ̀ fún يا wa رب العالمين àpèrè Ọlọ́run bọba àgbáńláyé àmín àmín àmín. صلاة الفاتح صلاة الفاتح كرسي وصلاة آية الكرسي صلاة الفاتح àbátá bá tó ń jòkó Ọlọ́run fẹ̀mí wọ́n lẹ̀ fún wa iná tó yẹn náà kà gbogbo àwọn bàbá gbogbo àwọn bàbá Ọlọ́run bá dúró tì wọ́n iná tó yẹn náà kà Ọlọ́run wọlé àti wọn náà Ọlọ́run wọlé àti wọn náà àwọn tá a ṣàdúrà fún yìí àwọn tá a ṣàdúrà fún yìí Ọlọ́run Ọlọ́run o díẹ̀ ní oṣù pọ̀ mbẹ́ pẹ̀lú gbogbo ẹ̀mí àtàláfíà rà lẹ́kọ̀ọ́ jẹ́ kulí ìlàbí. àwọn àjọ àtúnwájà kọ bàbá ẹ kárí gbogbo àbúrò náà lọ́mọ àdúró tì. Ọlọ́run dúró tì. àwọn okú Ọlọ́run mẹ́sẹ̀ wọn jáde láyọ̀. àwọn okú Ọlọ́run mẹ́sẹ̀ wọn jáde láyọ̀. Alam Nasra. Alam Nasra. kọ́lọ́n wájú ọjọ́ jìnnà síra wọn. Ọlọ́run jẹ́ dúró jìnnà síra wọn. ẹ pé èyí tó kù. àbálẹ̀ èyí tó kù. ọ̀rọ̀ sìkìfàrù tá a sọ. ìsìkìfàrù tá a sọ. kéde pé ẹ má ṣe sìkìfàrù mọ́ la. kéde pé ká ẹ má ṣe sìkìfàrù mọ́ la àbáwá wí. ìwà ti ní sìkìfàrù ọ̀dà o. àbọ̀ ní kìtìpá ti ní sìkìfàrù ọ̀dà. gàyìn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti fáfù. gàyìn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti fáfù. ètí ìtumọ̀ ẹ̀ ní pé sàtàrù náà ní jẹ́ ìsìkìfàrù. sàtàrù náà ní jẹ́ sìkìfàrù. tọ́ọ̀bá tí wọ́n ń ṣe sìkìfàrù. tọ́ọ̀bá tí wọ́n ń ṣe sìkìfàrù. ìdù rẹ ni pé kí Ọlọ́run ọba. ìdàdí ọkàn rẹ ni pípé Ọlọ́run ọba. kọ́ bàṣírí rẹ. ọlọmọsà gbogbo aláṣẹ. ọlọmọgbogbo aláṣírí. sàré ọlọmọgbogbo aláṣírí. ilẹ̀ kìyàmà ní ayé. rabbil izzati amma yasifu wa salamu ala mutane alhamdulillahi rabbil alamin. tó adúgbò fún bàbá adúgbò fún bàbá dáadáa lọ́wọ́ jẹ́ balẹ̀ alibarika na Muhammad ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́jú ànsẹ̀ tirẹ̀ ẹlòmíì ọ̀wá gbọ́ wá sí tọ́jú ànsẹ̀ tirẹ̀ tọ́jú tí bá ń bẹ lápò rẹ̀ ẹlòmíì ọ̀wá kọ̀ wá gbọ́ wá sí tó agáwọn àfọwà Suleiman Al-Budawi ẹkú dìde insha Allah nírọ̀lẹ́ àfọwà Abdulmumin Ayára Al-Adabi láago 4 àbọ̀ bá a ti ń pàdé wọn ẹja tó pàdé wọn náà.